àtúndé àtúndé bí a ṣe ń dé oyin máa dò agbókàndé àtúngbèdé bí mo ṣe máa ń sọ ọmọ náírà sídìí lèmi jẹ́ iná ọlájí lórúkọ bàbá mi Arikuyeri lọ́pọ̀ èèyàn mọ̀ mí sí. À ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Rasaki Aganran nípa òun àti bàbá onílé àti bàbá síbùsọ̀ wọn àti ìyànjú ẹ̀ ṣùgbọ́n kàìsà ìdédé ni Rasaki kan dédé dé wá sílùú òkè dídé tó dé Rasaki ọ̀sọ́pọ̀ ń bọ̀ olóhùn wá ṣe ọdún ìṣẹ̀ṣe ni ó tiẹ̀ dé fìlà ó tún lò lẹ̀kẹ̀ ara fìlà tó wá dé wọ́n kọjá wọn sí wọ́n kọ sí já wọn sí mo ní ọtí jóyè ni ó bá bú ẹ̀rín ká má fọ̀rọ̀ gùn Rasaki ó dá fàájì ilẹ̀ sọdún everybody fún yàn lówó pábánbárì tó wá ṣe nígbà tó di nǹkan bí aago méjì ló bá pè wá oníkájọ onílé family house yìí ó láwò lónìí olóhùn ó sì tọkọ ẹsẹ̀kẹsẹ̀ ó fa 50,000 yọ oníkan lọ pé àwọn tí ó wọlé wá ní wọn lọ kọ́ àwọn bíríkìlà tó mọ àwọn ilé àtijọ́ wò ní wọn kọ́ ọmọ òdòdó gbàgbé wọn ń wò ó ti pé oníbúlọ́ọ̀kù oníkan wọn á já 5,000 ó ní kí ó sáà ní wọn ó bẹ̀rẹ̀ oníṣì bẹ́ńtì nǹkan kan olúkálùkù ti sẹ́ndì account number sí olóhùn ó sẹ́ndì owó kan bẹ̀rẹ̀ lé ní ọ̀la àwọn tó ń wọlé ti ń wọlé lọ ní Rasaki bá gbéra ó kọrí sí ìlú Èkó ó lóun ó sẹ́ndì gbogbo owó yìí ó ti sanwó àwọn tó wó ilé ibi tá a wá ń bọ̀rọ̀ bọ̀ ilẹ̀ ṣú Àríkẹ́ Rasaki sẹ́ndì owó ilé fámìlì ṣẹ̀ ní ibẹ̀ ni ìyá ilégbò àti ìyá onígàrí ibẹ̀ ni wọ́n ń gbé ó ní kí wọ́n lọ mọ mánéèjì níbòmí onígbà tí wọ́n ń ṣàlejò àwọn yẹn ti wá bòmí torí nǹkan oríire náà ni pé ó fẹ́ túnlé àtijọ́ kọ́ abáre ti Rasaki títí kò sẹ́ndì owó sóní búlọ́ọ̀kù oníbúlọ́ọ̀kù ti já búlọ́ọ̀kù lẹ̀ onísìmẹ́ntì ti já sìmẹ́ntì lẹ̀ àbíríkì àti dé wọ́n ti fẹ́ máa po wọ́n ti já yẹ̀pẹ̀ àwọn onítìpà tó ṣe pé kò tí ì fún wọn lówó owó àwọn tó wọlé nìkan ló san èmi bá ki fóònù mọ́lẹ̀ ní wọ́n bá pe Rasaki ẹ kú rìn ọjọ́ nǹkan kí n tó wá lọ síbi mò ń lọ gan pé àwọn tí ọgbà ká nọ́mbà wọn àwọn tó fẹ́ kọ́lé tó wá já búlọ́ọ̀kù wọ́n ti ń béèrè owó kí tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí olókan ló fo ló yẹ kóun ti pè ó ní òun ta bàbá Ìjẹ̀bú kan ní olóṣì yẹ kí bàbá Ìjẹ̀bú mú owó tó tó nǹkan bíi 12 million jáde ó ní ọdọọdún ni nọ́mbà yìí máa ń wá olẹ́sẹ̀ kan ló wá lọ́dún yìí ó ní kò wá ó ní ká máa wò títí next year tọ́tí ní awo lé Rasaki ohun tí Rasaki ti náwó kó tó lẹ́nu pé wálé wá ṣe ọdún ṣẹ̀ṣẹ̀ nù wọn ohun tó wá ṣe nù wọn èmi wá pé akígbe mo nígbà Rasaki dé mo rí tó kọ sí já wọn sí ara fìlà sójòyè ni ó ní páàkì ọlọ́kadà ni wọ́n ti fi jẹ PRO ó láti gbà yín ló ti ń lò lẹ̀kẹ̀ ló dẹ̀ ń lo fìlà mo ní ṣé lẹ́kọ̀ọ́ ọlọ́kadà máa ń lò lẹ̀kẹ̀ ó sì ń lo fìlà oyè ni gbogbo ọ̀rọ̀ Rasaki lóòótọ́ kì í jalè ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ ti fẹ́ sú èmi o ó ti fẹ́ sú èmi o.